Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinka Tnt ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Nígbà tá a bá sọ pé kí àwọn obìnrin má máa paná dóko mọ́, tó dẹ̀ jẹ́ wípé àìmá paná dóko ìmọ̀ràn tí àwọn ọkùnrin kan ń gbà, èrò tí àwọn ọkùnrin kan ń gbà lórí obìnrin ò dá rárá. Tó dífá fún fídíò tó wà ń ta ti lady actress yẹn Moyo. Ìwọ ọkùnrin tó ń dó Moyo yẹn iye ọ̀nà méjì òun ló fi jẹ Moyo. Ó yẹ kójú tì ẹ́. Iye ọ̀nà méjì ló fi jẹ Moyo because o mọ̀ bódó. O gbogbo èyí tó ń ṣe yẹn tí ọkùnrin tó bá ń rock and roll tó ń rò bẹ́ẹ̀ yẹn lọ ara obìnrin tó ní idọ̀. Obìnrin yẹn á máa ṣe bí Moyo ṣe ń ṣe. O mọ̀ bódó bó ṣe wà yẹn okó ẹ̀ ò le dáadáa. Tí okó ẹ̀ bá ra jáde nínú òbò ọmọ yẹn, wàláì okó yẹn máa rọ̀ ni. Inú òbò ọmọ yẹn ló jẹ́ kókó ẹ̀ gbàgbára. O mọ̀ bódó náà. Òun ló tún mú ẹ ọkùnrin tó bá mọ̀ bódó o ní concentrate lórí fídíò tó ń wò. Definitely o lóko. Ọmọbìnrin yẹn kò fìyànà méjì jẹ ni okó ẹ̀ ò lè tóbi ò dẹ̀ lè mọ̀ bódó torí bó ṣe wà yẹn o kẹ́ okó ẹ̀ sínú òbò ẹ̀ ló ṣe fi ń ra tó fẹ́ wọnú ẹ̀ àti pé kà tó fẹ́ ń ṣe gan in tó yẹ kó gbájúmọ́ ò gbájúmọ́ ṣùgbọ́n ò mọ̀ bódó àṣọ́pọ̀ okọ̀ ń jẹ ètè ni o dẹ̀ ń mọmú ò mọ̀ bódó okó ẹ̀ useless ìwọ ọkùnrin tó wà ń bẹ ò mọ̀ bódó náà wàláì gbogbo inches okó ẹ̀ ò lè ju 2.5 lọ bó ṣe rí yẹn. Okó ẹ̀ tóbi jù kò lè ju 2.5 inches lọ bó ṣe wà yẹn. That is tó bá ti ẹ̀rọ bóyá tó bá wà flaxseed bóyá 2.5 tó bá le tán bóyá 3 inches àbí 3.5 o ò dẹ̀ mọ́ lò sórí ọkùnrin tó bá rí ní mọ̀ bódó a máa rí bó ṣe ń trust bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ó kàn fi idọ̀ ọmọ yẹn àbí ojú òbu ẹ̀ gan ni wọ́n gan fi ń kẹ́ àárí pé ó dó nǹkan kan torí kò tiẹ̀ wẹ́ lára àárí ìkà tó fẹ́ ṣe àti pé lady yẹn tún ń pèrè lọ́wọ́ ẹ̀ pé òun concentrate lórí fídíò ó kàn fi fídíò yẹn ó kàn fi ń distract ni because ó fi ń cover shame ẹ ìwọ ọkùnrin yẹn ó fi ń cover bó ṣe mọ̀ bódó ó ní capacity láti dówó obìnrin yẹn ó mọ̀ bódó okó ẹ̀ ò ṣe nǹkan kan lára ẹ̀ idọ̀ tó ń rock òun ló jẹ́ kọ́mọ yẹn máa ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé okó tó kó bá dilẹ̀ lára àárí expression yẹn gan lójú ìwọ ọkùnrin àárí bó ṣe máa balance ó mọ̀ bódó kó kúrò níbẹ̀ kó bó ṣe ń ṣe ẹ́ sọ̀hún ní tó dẹ̀ fẹ́ ṣe ìkà tó fẹ́ ṣe àti even your presentation nínú ibẹ̀ yẹn ó show pé concentrate more nínú fídíò yẹn ju ọmọbìnrin yẹn tó yẹ kó dó lọ iye ọ̀nà méjì ló fi jẹ́ ó gbéwòwò síta ó dẹ̀ tún dó dáadáa wá gbọ́ gbogbo ẹni tó bá ti ń tú àṣírí òbò àṣírí ẹ̀ ò kì í bò ọkùnrin tó bá gbé ìwòwò obìnrin síta ìwòwò ìyá ẹ̀ àti ìyálàyá ẹ̀ àti generation àti ìyá ẹ̀ ló gbé síta lọkùnrin tó bá gbé ìwòwò obìnrin síta ọkùnrin tó bá tú ìwòwò obìnrin tó tú obìnrin níwòwò àṣírí ẹ̀ ò lè bò mọ́ òbò ò lè ború ọkùnrin yẹn láṣírí mọ́ inú òbò ò lè yọ sí kó dú ẹgbẹgbẹ̀rún òbò ó máa bó sì pàdé ni ọkùnrin tó bá ṣerú nǹkan tó ṣe yẹn tó bá jẹ́wọ́ ló gbé síta òbò ò lè bó láṣírí mọ́ kò lè rí dùnú òbò mọ́ kò lè rí dùnú wòwò obìnrin mọ́ gbogbo obìnrin ayé ni mo fi panupọ̀ sọ fún ẹ pé ọkùnrin tó bá ṣerú ẹ̀ àṣírí ẹ̀ ò ní bò ìwòwò ìyálàyá àti ìyá ẹ̀ ló gbé síta àṣírí ẹ̀ ò dẹ̀ lè bò mọ́ láyéláyé. Wá gbọ́ ìwọ Moyo ní tí mi fi ní blame ẹ̀ ni pé kọ́lọ́n kó ṣàánú àwa obìnrin nígbà míì táwọn obìnrin bá nífẹ̀ẹ́ àbí tá a bá wà kárí ìdèwé bó ṣe wà yẹn ọkùnrin yóò do ẹ dáadáa bóyá idọ̀ ẹ tó ń rock ló jẹ́ kó máa ṣe kò dó ẹ dáadáa iye ọ̀nà méjì ló fi jẹ́ wọn láti jẹ́ kó bóyá o nífẹ̀ẹ́ àbí ẹ nífẹ̀ẹ́ ara yín ló kàn ṣáfi ó kàn ń fún mi lò bẹ́ẹ̀ ni nǹkan tí mi ṣe ní bú ẹ ní pé kò sóbìnrin tí irú nǹkan tó ṣe ẹlẹ̀ sí ẹyẹn tí ò lè ṣe obìnrin ni ò kí ń sábà gbé ìwòwò ọkùnrin síta bẹ́ẹ̀ ọkùnrin nínú àwọn ọkùnrin míì aláyé bàjẹ́ ni wọ́n torí ẹ̀ láṣírí wọn ò ṣe lè bu ẹni tó bá ń tú ìwòwò obìnrin síta mi ò lè blame ẹ torí kò sí obìnrin tí ò lè ṣe mistake yẹn àmọ́ ńgbà tó mọ̀ wípé ọkùnrin fídíò ẹ tó mọ̀
tó dẹ̀ ń sọ fún tí ò ń ṣe ọkọ ilé ẹ̀ tó bímọ fún tó dẹ̀ ń sọ fún wípé ó concentrate lórí fún ó béèrè pé kí ni nǹkan tó fẹ́ gbà nú ẹ̀ ó láti jẹ́ pé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kì í ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé lè gan bú ọkùnrin yẹn lọ́wọ́ bóyá mistake ló jáde bọ̀ kí ni ìwọ náà máa lajú ẹ̀ sílẹ̀ láì ṣe ọmọdé tí wàá dẹ̀ mọ̀ pé irú àwọn ọkùnrin eléyìí àwọn fàwọ̀rajà ṣàgbẹ̀ lójú yòyò ọkùnrin ni aṣọ bọ́dì lárí kò sóko irú àwọn ọkùnrin báyìí tẹ́ bá wo kó ẹ̀ bó ṣe wà yẹn kò lè mọ kó dó ó kàn fi idọ̀ ọmọ yẹn àti bóyá bó ṣe ń rọ̀kì torí tó bá ti ordinarily tó bá ń rọ̀kì obìnrin bẹ́ẹ̀ yẹn á máa fìlẹ̀ lórí idọ̀ ẹ̀ a máa fìlẹ̀ lórí G-spot ẹ̀ nǹkan tó ń lò nìyẹn tó bá ní kó trust bó ṣe wà yẹn okó ẹ̀ máa rọ̀ ni kò lè lóko lọ́wọ́ kò lè mọ̀ bódó tó dẹ̀ wá lajú ẹ̀ lẹ̀ tó wá jẹ́ kí irú èèyàn yẹn kó take advantage of you tí wọn náà dẹ̀ mọ̀ pé ó fídíò ẹ̀ kò sóbìnrin tí ò lè ṣe o ẹni ìjà ọba ló ń pe rẹ̀ lọ́kùnrin but Ọlọ́run má fi wá ṣe sábàbí tí ò dáa ìwọ tí wá jẹ́ sábàbí láti kọ́ àwọn obìnrin tó kù lọ́gbọ́n báyìí láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ibi tá à ń bá dé ìgàn bóyá lóbìnrin ò ní máa paná dóko so Moyo put yourself together kò sóbìnrin tí ò lè ṣe ọmọ ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tó máa ṣe ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tó máa ṣe put yourself together me I'm not here to condemn you but mo kàn fi pé kò learn is a learning process fún ẹ kò learn from your mistake kò dẹ̀ mọ̀ pé irú ẹ̀ gbọ́dọ̀ ṣọmọ lọ́wọ́ ẹ̀ má dẹ̀ trust anybody kò sí obìnrin tí ò lè ṣe ó easy fún àwọn èèyàn láti condemn but kò sóbìnrin tí ò lè ṣe apart from the fact wípé àwọn èèyàn create awareness nísìn kò sí obìnrin náà tí ò lè fall victim tí ẹ dé nìyẹn má jẹ́ kéèyàn kankan má jẹ́ kọ́rọ̀ àwọn èèyàn kankan kó gẹ̀tẹ̀ láti ṣe nǹkan tí ò dá sí rẹ̀ kò sí obìnrin tí ò lè ṣe àṣìṣe yẹn táwọn obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin kò sí extent tá a lè lọ fún wọn àwọn ọkùnrin míì kò dẹ́ ṣe gbogbo ọkùnrin ló lè ṣe nǹkan tí wèrè yìí ṣe àwọn ọkùnrin míì ni wọ́n kàn máa ń yẹ olórí burúkú Ọlọ́run má jẹ́ ká bó lórí burúkú ọkùnrin pàdé bọ̀ Moyo má jẹ́ kí yẹn kó ba ìyẹ́ láyé jẹ́ tú ẹrù ẹ dì kó put ara ẹ together kò sí obìnrin tí ò lè ṣe bọ̀ má ṣerú ẹ̀ mọ́ kélé dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn obìnrin náà tó kù tẹ́ bá ti ń yófẹ́ ẹ má máa yófẹ́ pẹ̀lú ọpọlọ yín ẹ má máa wà carried away kò sí bọ́kùnrin yẹn ṣe lè dá tó ẹ máa jẹ́ kí ojú yín etí yín imú yín àti ẹnu yín kó máa ṣiṣẹ́ at the same time kí àparò yín kó máa fi ojú àti ìyẹ́ máa ríran òun náà lẹ rí ẹ jẹ́ kí ti Moyo yìí kó jẹ́ learning process fún yín but ẹ má ẹ̀yin obìnrin ẹ má condemn mi ní kẹ́ má bá wí ṣùgbọ́n ẹ má dákún wàhálà ẹ má dákún problem ẹ má dákún already mental state tó jẹ́ pé ó ti wà battered now ẹ má dákún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin àmọ́ ṣe wá rí ìwọ ọkùnrin àfi tó bá yẹ pé o ṣèṣì òṣùwọ́n tí ò bá ṣèṣì o ti wá tú ìwòwò obìnrin kò tún ní bò ẹ́ láṣìírí mọ́ bó ṣe tú ìwòwò obìnrin yìí àṣírí ẹ̀ ò tún bò láyé kò bò lọ́run mọ́ àfi tó bá jẹ́ pé mistake ni ṣùgbọ́n tó bá yẹ pé o dìídì o dẹ̀ mọ́mọ́ tú ìwòwò obìnrin ni àṣírí ẹ̀ ò ní bò nínú ilé àṣírí ẹ̀ ò ní bò níta àṣírí ẹ̀ ò ní bò nígbà tí wọ́n bá wọlé àṣírí ẹ̀ ò ní bò nígbà tí wọ́n bá jáde gbogbo bíkíbi tó bá lọ ìwòwò obìnrin á máa tú ẹ láṣìírí ni òbò ò tún yọnu sí ẹ mọ́ ò tún rí dùnnú òbò mọ́ ìwọ ọkùnrin tó ṣerú ẹ̀ fún ọmọbìnrin ò tún rí ìdùnnú òbò mọ́ àdàbí tí ọmọbìnrin yóò bá nífẹ̀ẹ́ lọ́kàn tó fi gbà láti ṣe gbogbo nǹkan tó ṣe fún ẹ àdàbí tí kì bá ń ṣe kọ̀rọ̀ wọ́n ti ní ká ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ìwọ gbé sí gbangba ò tún ní rí o ti túnú àṣírí láti ìran kìíní ẹ dé ìran kẹwàá ẹ àṣírí òbò tún bò yín láṣìírí mọ́ ò tún ní rí ẹ̀yọ́nú òbò mọ́ ò tún ní rí ẹ̀yọ́nú obìnrin mọ́ dágbára Ọlọ́run pẹ̀lú bó ṣe ṣe yìí o ti murdered sleep you have murdered sleep and you shall sleep no more bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ Moyo put yourself together ó ṣe nǹkan tí ò dáa àmọ́ èèyàn kì í ní ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó àmọ́ kì í ṣe ìwọ náà nìkan ló lè ṣe bẹ́ẹ̀ tí èèyàn bá ti nífẹ̀ẹ́ kò sí nǹkan téèyàn ò lè ṣe kò sóbìnrin tí ò lè ṣe ẹni ìjà ò bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin ó ti wá ṣe èèyàn ò lè tìtorí ẹ̀ pé kéèyàn pa ẹ́ so next time
wà vigilant, next time wà alert, next time wà conscious of your environment. Situational awareness is very important. Má gbàrú ẹ̀ láàyè, má jẹ́ kó jòjò bẹ́ẹ̀ yẹn kó ṣe ọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Ọlọ́run á fún ẹ ní ẹ̀mí àti ọpọlọ tí wàá fi rù dá. These two shall pass. Ire o, ẹ káàárọ̀.